Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti fi dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ìṣèjọba òun yóò farajìn láti rí i pé ààbò tó péye wà fún àwọn èwe, wọn yóò sì tún máa rí ẹ̀tọ́ wọn gbà lóòrèkóòrè nítorí pé àwọn ní ògo àti ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ọ̀rọ̀ ìwúrí yìí jẹyọ nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fún àwọn èwe nígbà tí ààrẹ ń bá wọn ṣe àjọyọ̀ ayẹyẹ ti ọdún tí a wà nínú rẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ tí ààrẹ sọ ní ọjọ́ Ìṣẹ́gun ni ó ti sọ pé àwọn ní láti tètè kojú àwọn ìṣòro tí ó ń bá àwọn èwe fínra bíi dúndún mọ̀húrú mọ́ wọn, wàhálà lọ́tùn àti lósì tí ó wá ń ṣe àkóbá fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èwe jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì tún wá hàn síta wípé ìdá 65% 65% nínú àwọn ọmọ tí ó ń lọ sí iléèwé ni ó ń kojú àwọn irú ìpèníjà bẹ́ẹ̀. Ààrẹ Tinubu wá ṣe aṣọ lójú eégún pẹ̀lú ìdánilójú láti sọ àwọn ohun tí yóò fún àwọn èwe náà ní agbára tí yóò sì tún jẹ́ kí ààbò tó péye wà ní agbègbè ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́, tí yóò sì tún hàn dájú pé àwọn ọmọ wa kò gbẹ́yìn rárá láti gbádùn àǹfààní tí ó ṣí sílẹ̀. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àkọmọ́nà fún àyájọ́ ọdún àwọn èwe ti ọdún yìí ni dìde kí o sì sọ̀rọ̀ jáde síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Orílẹ̀-èdè Saudi Arabia ti kéde rírí òṣùpá láti fi sààmì ìbẹ̀rẹ̀ Dua Ìjà tí í ṣe ọjọ́ 12 àti ìparí oṣù fún ìwé àfihàn àkókò kàlẹ́ndà àwọn Mùsùlùmí. Gẹ́gẹ́ bí ìkéde náà ti wáyé lórí ẹ̀rọ ayélujára Twitter ní ọjọ́ Ìṣẹ́gun, ní Haramain Sharafain wí pé Dua Ìjà 1446 yóò bẹ̀rẹ̀ ní ọjọ́rú May 28, 2025. Ìkéde náà tún ṣe àfihàn ìlànà àwọn ọjọ́ tí ó ṣe pàtàkì nínú ẹ̀sìn àwọn Mùsùlùmí pé ọjọ́ kìíní fún Dua Ìjà yóò jẹ́ ọjọ́rú ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2025, tí ọjọ́ Àràfá yóò jẹ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà ọdún 2025, tí ọjọ́ Eid-el-Adha yóò jẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2025 tí a wà nínú rẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Rògbòdìyàn mìíràn tún ti bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) àti All Progressives Congress (APC) lórí ìjọba sísọ ẹgbẹ́ òṣèlú di ẹyọ kan. Ọ̀rọ̀ yìí jẹyọ lẹ́yìn ìpàdé tí 99 tí àwọn ìgbìmọ̀ alákòóso ti National Executive Committee ti PDP ṣe ní ìlú Àbújá. Níbẹ̀ ni ẹgbẹ́ alátakò ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC wípé ṣe ni wọ́n ń gbìmọ̀ pọ̀ láti sọ gbogbo ẹgbẹ́ òṣèlú di ti ìṣèjọba ẹlẹ́yọkan. Ẹgbẹ́ òṣèlú yìí sọ ọ̀rọ̀ náà láti takò bí gbogbo ènìyàn ṣe ń bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú APC, èyí tí ó tún wá ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn gómìnà, aṣòfin, àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti àwọn òṣìṣẹ́ mìíràn tí wọ́n yàn sí ipò kan tàbí èkejì nítorí bí gbogbo wọn ṣe ń sá kúrò nínú ẹgbẹ́ tí wọ́n wà lọ sí ẹgbẹ́ òṣèlú APC nìkan. Ṣùgbọ́n Ààrẹ Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ níbi ìpàdé ẹgbẹ́ APC tí ó wáyé ní Ọjọ́bọ̀ paná ìbẹ̀rùbojo lórí sísọ ẹgbẹ́ òṣèlú di ẹlẹ́yọkan ṣoṣo. Èyí tí ọ̀rọ̀ náà kò sì mú kí ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) kó jámi lórí rẹ̀. Agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC Felix Marka wá wí pé ẹgbẹ́ òṣèlú alátakò PDP kàn ń janpatẹnu ni, wọ́n tún ń fi gbogbo ọ̀rọ̀ náà mú ìbẹ̀rù tí ó wà ní ọkàn àwọn péréte tó kù nínú ẹgbẹ́ wọn kúrò ní kí àwọn ọmọ ẹgbẹ́ má bàa rí wọn bí aláìlágbára àti ẹgbẹ́ tí ó ti kùnà pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ subscribe sí YouTube channel ti Ìròyìn Lérèfé kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú sí i. Ẹ tún pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ máa yáṣẹ́ o. Ó dàbọ̀.